ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday July 15 ọdún 2026 ìtawà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́ẹ̀rọ ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ṣáájú kí n tó tẹ̀síwájú, ẹ̀yin tẹ́ ń wò mí fún fídíò yìí tó kún tó tún ṣẹ̀dá lẹ̀ níbi tá a ti sọ̀rọ̀ nípa ìlera ara, tá a ti sọ̀rọ̀ nípa lucky number, tá a ti sọ̀rọ̀ nípa ibi tẹ́ fẹ́ kọrí sí láti ṣe prayer, àtàkókò tó dára púpọ̀ jù fún yín láti ṣe prayer ó wà ní orí YouTube wa. Fídíò náà máa ti gùn jù tá bá fi sórí Facebook kan bí báyìí, òun ló fi jẹ́ pé full fídíò yẹn pọ́nbélé orí YouTube báyìí ló wà. Gbọ́n bá mi ká lọ láti mọ gbogbo ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ tòní gangan. Oníràwọ̀ iná tó kanran yẹn Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín o. Ọjọ́ ìjọ tó ṣe pé ẹ máa rí àǹfààní, ẹ máa rí oore látara nǹkan tẹ́ ń ṣe, tó sì jẹ́ pé ìdùnnú àtayọ̀ lẹ máa fi lu ọjọ́ tòní. Gbogbo nǹkan yín báyìí kò ní nídìí wàhálà rẹpẹtẹ, kò ní nídìí akitiyan rẹpẹtẹ kó tó di ń bọ́ sójú ọwọ́ ẹ̀. Gbogbo nǹkan yín á bọ́ sójú ọwọ́ ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn á gba tí yín, àwọn èèyàn á múnú yín dùn dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín, àwọn nǹkan tó dàbí nǹkan tó wà tó dàbí òkè ẹ̀rìmọ̀ láyà yín láti jọ́ mẹ́ta ó ṣeéṣe kí ó padà rọlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ máa wà highly creative, gbogbo bí bá ṣe ń ṣiṣẹ́ pátá làwọn èèyàn máa gbà tiẹ̀ pátá. Ìtẹ́ bá lù lé ní àdún, ìtẹ́ bá fọwọ́ yín máa tó, ìtẹ́ bá lé ẹ máa bá lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe kí wọ́n tún dá yín mọ̀ sí ìyàtọ̀ láwùjọ tẹ́ wà lọ́jọ́ tòní. Àwọn ìdí àtúntún máa wá sí yín lọ́pọlọ, àwọn nǹkan tuntun máa wá sí yín lọ́pọlọ tó ṣe pé ó dára kí ẹ mú nǹkan tuntun yìí lò. Èyí máa ran ìgbésí ayé yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé púpọ̀ nínú yín náà bí nǹkan tó máa tẹ́yín lọ́rùn báyìí lẹ́ẹ̀ máa wá láti ṣe, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá tẹ́yín lọ́rùn náà la ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ tíṣẹ́ lọ dáadáa. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn àlárinrin, ire wá wọlé fún yín lénìí. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní àárọ̀ sí aago méjìlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago méjì kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lóru kànjọ́ sí aago mẹ́ta kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lóru kànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, tó sì ṣe kẹ́kẹ́ opportunity náà láti bẹ̀ lè ra yín jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n nǹkan tó dàbí ẹ̀yìn dídùn tàbí ọ̀pẹ́ ẹ̀yìn dídùn ṣeéṣe kó fẹ́ wáyé púpọ̀ lọ́jọ́ tòní, tàbí kẹ́ẹ̀mí inú yóò ṣeéṣe kí àwọn nǹkan tó jọ mọ́ àyà dídùn àbí kí egungun yín kẹfẹ́ wíìkì díẹ̀ bá kan ṣeéṣe kó fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n dára kẹ́ ṣe exercise kẹ́ sì jìnnà sí àwọn nǹkan tó ṣe é pé ó wo jù láti máa gbé, ẹ má gbé nǹkan tó wo jù bó ṣe yẹ lọ. Oníràwọ̀ ètò alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ látàrí pé ẹ̀yin àti family báṣepọ̀ yín máa wọnú ara dáadáa tó máa dùn tà láàrin. Ó ṣeéṣe kí àwọn kankan tuntun kan pẹ́ jẹyọ tó ṣe pé máa fẹ́ mójútó nínú ilé lọ́jọ́ tòní. Ó ṣeéṣe lọ́jọ́ tòní kẹ́ láwọn nǹkan tó pọ̀ tẹ́ fẹ́ mójútó nínú ilé yín. Pàápàá púpọ̀ nínú yín ó lè máa wọ̀nyí bí ìgbà pé àsìkò ti tó láti tún lè ṣe àwọn nǹkan tó ṣe pé tí ń fẹ́ ṣe látijọ́ mẹ́ta. Bóyá aṣọ lẹ fẹ́ fọ̀ ní tẹ́ ń wò pé bóyá òjò yẹn ni ò jẹ́ kẹ́ rí fọ̀ látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kó ṣe pé nílẹ̀ máa fẹ́ ṣe, ẹ máa fẹ́ tún lè ṣe díẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó máa ń ní nǹkan kan tí family member kan lè máa béèrè lọ́wọ́ yín lọ́jọ́ tòní, bóyá ìrànlọ́wọ́ kan tó ṣe pé ẹ máa fẹ́ ṣe fún wọn ní ọ̀ranyàn lọ́jọ́ ti tòní. Kò sí wàhálà rárá, kò sí dààmú. Ìrẹ́pọ̀ tó dánmọ́ máa wà láàrin yín àti mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. Àárín yín àti wọn máa gún régé dáadáa. Inú ilé yín náà máa gbalẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn, tó sì dára púpọ̀ kí ẹ lo àkókò àti ìgbà díẹ̀ nílé pẹ̀lú mọ̀lẹ́bí. Pàápàá lẹ́yìn tí ẹ bá ṣetán níbi iṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ lọ́kọ̀ àti ìgbà pẹ̀lú wọn kẹjọ ìjíròrò yín á bí dùnú abáyọ̀ dáadáa lọ́jọ́ tòní. Àwọn kan tẹ́ bá sì ń fẹ́ ṣe rí dájú pé ẹ bójútó lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ, iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn àlárinrin. Ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán sí aago méjì kù ìṣẹ́jú mẹ́wàá lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 4 kù ogún ìṣẹ́jú ní òru gànjọ́ sí aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, tó sì ṣe kẹ́kẹ́ opportunity láti bẹ̀ lè gara yín ají pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n àyà dídùn lè máa wáyé fọ́pọ̀lọpọ̀ mìínú yín, tàbí kẹ̀kí ẹ fẹ́ máa ní àwọn nǹkan tẹ́ máa ronú nípa ẹ̀ bóyá látàrí àwọn bùkátà kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ nínú yín ló ṣeéṣe kí ikọ́ àbí kàtà kó fẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù, ẹ rí dájú pé ẹ jìnnà sí àwọn nǹkan tó bá tutù jù ní mímu. Bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà síbi tí ooru bá pọ̀ sí jù torí mímí yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ ìyọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ rere ló jẹ́. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín ìfọ̀rọ̀wérọ̀ láàrin yín àtàwọn olólùfẹ́ yín á já gere dáadáa. Nǹkan kan máa ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó ṣe pé ara máa ya yín láti tètè ṣe ní kíákíá, tó sì ṣeéṣe kó ṣe pé nǹkan náà á bí ìdùnnú àbáyọ̀ fún yín. Àwọn kankan máa wà tó ṣe pé máa ṣe ní wùrùwùrù lọ́jọ́ tòní tó yẹ pé àwọn èèyàn máa appreciate ẹ̀ dáadáa.
táwọn èèyàn máa wò pé lágbájá in fact mo láìkí bó ṣe gbọ́rọ̀ kalẹ̀, mo láìkí bó ṣe handle kíní tó ṣe pé eléyìí máa fún yín ní ìgbóríyìn tí ẹ̀ ń fẹ́. Èyí dára púpọ̀ láti fi rí dájú pé ẹ béèrè nǹkan tuntun tí ẹ̀ ń fẹ́ lọ́wọ́ ẹni tó ṣe pé ẹ̀ ń rò pé lágbájá ilé ràn yín lọ́wọ́, tó sì ṣeé ṣe kó ṣe pé ọ̀rọ̀ ẹnu yín yẹn á dàṣẹ, á fìdí múlẹ̀ lọ́dọ̀ wọn tó ṣe pé wọ́n máa gbọ́ báyìí kíákíá lọ́ máa ní lágbájá send account number ẹ jẹ́ kí n text ẹ, torí ọjọ́ tòní ọ̀rọ̀ ẹnu yín máa fìdí múlẹ̀ dáadáa. Àṣẹ máa wà lórí ahọ́n yín lọ́jọ́ tòní. Ẹ fè ní ẹ fi ṣe prayer, ẹ fẹnu yín ẹ fi béèrè nǹkan tẹ́ ń fẹ́ lọ́wọ́ Olódùmarè, kẹ́ fi béèrè nǹkan tẹ́ ń fẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó rọ̀gbà yín ká, bẹ́ẹ̀ sì ni ẹ fi polówó ọjà yín dáadáa. Ẹnu ò ní rọ̀ yín lọ́jọ́ tòní o, àwọn ọ̀rọ̀ á máa gbé yín nínú láti sọ dáadáa. Ẹ rí dájú pé ẹ sọ̀rọ̀ lọ́nà tó máa gbà jẹ́ èyí tó máa múnú ọmọlàkejì dùn. Ẹ má sọ̀rọ̀ tó ṣe pé ó máa ṣàkóbá fún mood ọmọlàkejì rárá lọ́jọ́ tòní. Àti ní pàtàkì gan, ọ̀rọ̀ sísọ yín lọ́jọ́ tòní ṣeéṣe kí ẹ fi rí àǹfààní kan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa ní okun àtagbára dáadáa lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó bá wá sí yín lọ́kàn bí inspiration, rí dájú pé ẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí, torí ṣiṣẹ́ lé lórí yìí ó ṣeéṣe kí ó bíire fún yín dáadáa ní àwọn ọjọ́ tá à ń wò lọ́kàn yìí. Ọjọ́ ìyá lọ dáadáa, ire á wọlé. Bá ṣe pé yàtọ̀ olólùfẹ́ yín á dára, bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yín náà lọ bó ṣe kó lọ lénìí. Lime yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 3 kù ogún ìṣẹ́jú lóru gànjọ́ sí aago 4 kù ogún ìṣẹ́jú ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, tó ti ṣeéṣe kẹ́ opportunity láti bẹ̀ lè ra yín wájú pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ kíyèsára bí apá ríro àbí bí ọrùn ọwọ́ ríro ó lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Mímí yín náà lè fẹ́ rí bákan lọ́jọ́ ti tòní. Ẹ jìnnà síbi tí orú bá ti pọ̀ sí jù, àbí tí atẹ́gùn bá fi bẹ́ẹ̀ sí, tàbí ibi tí smoke bá wà. Ẹ jìnnà sí gbogbo bẹ̀yẹn pátápátá, kẹ́ sì máa type ju bó ṣe yẹ lọ tàbí stress ara yín ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ ìyá ọjọ́ rere ló jẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé ó pọ̀ nù yín, ó ṣeéṣe kí ọ̀nà tuntun kó ṣí fún yín o. Ọ̀nà owó tuntun kó ṣí fún yín, kẹ́ opportunity tuntun tó ṣe pé tẹ́ bá kó lé lórí ó ṣeéṣe kó bíire fún yín. Ṣùgbọ́n tẹ pọ́ọ̀sì ẹ má tí kò lè nǹkan kan lórí lọ́jọ́ tòní. Nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe tó bá wá bí opportunity ẹni lọ́kàn pé tó bá máa fi di bí nǹkan bí July 25 sí 24 ní oṣù táwa náà yìí, ẹ máa bẹ̀rẹ̀ sí ní gbèsè. Torí kò tún dára kí ẹlẹ́fẹ́ gbèsè ní on the 26 látàrí pé a máa ní Saturn retrograde. Eléyìí sì lè fẹ́ ṣàkóbá fún iṣẹ́ tẹ́ bá fi lọ́lẹ̀ lásìkò yẹn. Gbogbo tá bá fẹ́ iṣẹ́ lọ́lẹ̀ àárín July 24 25, àárín ọjọ́ méjì yẹn ló dára kí a fi ṣe nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe, bóyá bí iṣẹ́ tuntun lásìkò yìí. Ọ̀pọ̀ yín tẹ̀ ń lòrà wọ̀nyí, ó ṣeéṣe kí àwọn opportunity tuntun kó jẹyọ fún yín tó ṣe pọ̀nà lè gbà ṣe ọ̀nà lè gbàlà fún yín. Ọjọ́ ìyá tó ṣe pé ọ̀rọ̀ owó báyìí ló máa lọ fún yín gbágbágbá. Wọ́n láwọn kan tó ṣe pé ní ìdòwò fún lásìkò yìí tó ṣe pé á dúró sí yín lọ́kàn pé mo ní ìdí kan báyìí, báwo mo fẹ́ ṣe ọ̀nà mo fẹ́ gbé gbà. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa rí àwọn àǹfààní tuntun kan tó ṣe pé sílẹ̀ tó ṣe pé owó máa wọlé láti bẹ̀. Iṣẹ́ tó lè wọlé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa, àǹfààní owó máa wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ owó lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ ìrọ̀rùn sì ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé kò ní sí nǹkan kan tó máa kàn yín ju pé kẹ́ṣà tí ẹ̀ méèkì owó lọ, tó máa wù yín láti gẹ́ẹ̀tì àwọn nǹkan tuntun gbọ́n máa wù yín láti rà lọ́jọ́ tòní. Bóyá bí kẹ́ kó ra aṣọ tuntun, bàtà tuntun, àwọn nǹkan tó wà luxury á máa wù yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣọ́wó ná lọ́jọ́ tòní náà, kẹ́ má nànà àpà. Ẹni tó sì wà dàbí ìgbà pé broke látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ọ̀nà àbáyọ wáyé lásìkò yìí tó ṣe pé àwọn kan bí ire alẹ́ á fẹ́ máa wọlé fún yín tó ṣe pé máa sẹ́ǹsì ẹ̀ kó dà pé ire fẹ́ wọlé fún mi ní ọjọ́ ti tòní. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ láti fi fálẹ̀ mọ́ṣẹ́ kí iṣẹ́ lè lọ dáadáa. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà dára, ire owó wa lè wọlé fún yín dáadáa lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 3 kù ogún ìṣẹ́jú ní òru gànjọ́ sí aago 4 kù ogún ìṣẹ́jú ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Apá south west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ó sì ṣeéṣe kẹ́ opportunity náà láti bẹ̀ náà pẹ̀lú ìlera ara yín wá jí pépé dáadáa. Ṣùgbọ́n kíyèsára pẹ̀lú àwọn ibi tí ẹ máa jí jẹun lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ẹ̀ṣọ́ oúnjẹ jẹ lọ́jọ́ tòní. Bákan náà sì rí ẹ rí dájú pé sọ̀wọ́ àsọjù kóhun yín má lọ há lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ ìyá ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú. Ọjọ́ oríire ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pé èèyàn kan máa ràn yín lọ́wọ́ látọ̀nà jíjìn, yẹn máa rí ìrànlọ́wọ́ látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Àǹfààní tuntun kan á sílẹ̀ fún yín láti ìlú òkèèrè lọ́jọ́ tòní tó ṣe pé akitiyan èèyàn kan lọ́jọ́ tòní abire abédùnú àbáyọ̀ tó pọ̀ fún yín. Á bí kí nǹkan yín túbọ̀ dàgbàsókè sí ohun tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta. Ó ṣeéṣe kí ẹ tún láǹfààní àti rí opportunity láti jẹ́ kí nǹkan náà kí ó túbọ̀ tún kẹnu sí, kó túbọ̀ dàgbàsókè sí, kó túbọ̀ tún expand sí dáadáa tó ṣe pé á bí kí inú yín dùn káyọ̀ yín kún dáadáa. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ tó ṣe pé àwọn kan bí ìmọ̀ wà tó ṣe pé ẹ máa tún ní ìmọ̀. Ẹ máa rá àwọn èèyàn support yín, àwọn èèyàn rọ̀gbà yín ká láti dúró tì yín dáadáa lọ́jọ́ tòní. Ẹni dá nìkan ṣe lè ayé yín lọ́jọ́ tòní o. Gbogbo èèyàn á máa wárí fún yín lẹ́yìn.
wọ́n máa ṣe yín bí ọba, wọ́n máa ṣe yín bí ìjòyè lọ́jọ́ tòní ni tó ṣe pé ẹ̀yin gan wá fíìl bí ìgbà pé ẹ ti jù báyẹn lọ kẹ́ wá kíyèsára pẹ̀lú àgbèrè ẹni ga pátápátá. Ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ tún fi tọ̀wọ̀tọ̀wọ̀ báwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní. Nípa ṣíṣe eléyìí àbí káwọn èèyàn túbọ̀ máa dúró tì yín, kó túbọ̀ máa ràn yín lọ́wọ́ lórí ohunkóhun ní àsìkò tí ẹ wáyé. Àsìkò tẹ́ wáyé ẹni dánìkan ṣe ilé ayé yín o. Ẹ lè jí láàárọ̀ ìkẹ́ máa plan àwọn kankan, ṣùgbọ́n Ọlọ́run yàn àwọn tó ṣe pé wọ́n á bá yín gbé ẹrù yín lọ́jọ́ tòní níbi tó ti wúwo tó ṣe pọ́kàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀. Gbogbo eléyìí sì máa jẹ́ nǹkan tó ṣe pé á bí dùnnú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ sẹ́yìn tó ṣe pé nǹkan sì dàbí ìgbà pórí bákan. Ọkàn yín á wá balẹ̀ lọ́jọ́ tòní o. Iṣẹ́ yín á lọ dáadáa. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ jìnnà sí àwọn ìbínú ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ àbáǹjọra ẹni lójú lọ́jọ́ tòní kí ni lè lọ dáadáa. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:15 láàárọ̀ sí aago 9:20 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni aago 2:20 ní òru gànjọ́ sí aago 3:20 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Apá west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Lè rárá yín wájú pépé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ṣeéṣe kí àwọn kan bí orí fífọ́ díẹ̀díẹ̀ kó fẹ́ máa jẹyọ fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ má gbé nǹkan tó pọ̀ jù sórí lọ́jọ́ tòní kẹ́kẹ́ sára. Oníràwọ̀ rẹ̀pẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ó ṣeéṣe kí ẹ fẹ́ máa sẹ́ǹsì àwọn kankan lọ́jọ́ tòní bí ìgbà pé ẹ̀mí ní máa bá yín sọ̀rọ̀, ẹ̀mí ní máa darí pé lágbájá báyìí ni kò rìn sí, báyìí ni kò ṣe lọ́jọ́ tòní. Ó dára kẹ́ finú tóhun tó ń sọ sí yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní. Òun lẹ máa mú ní pàdé yín lọ́jọ́ tòní. Ẹ má finú tán rẹ̀ kankan, ẹ má finú tẹnikẹ́ni lọ́jọ́ tòní ju ohun tó ń sọ sí yín lọ́kàn lọ. Ara yín ni kí ẹ finú tán lọ́jọ́ tòní. Èní dára púpọ̀ láti fi rí dájú pé ẹ ṣe prayer. Àwọn prayer tẹ́ bá ṣe lásìkò yóò ṣeéṣe kó di ìtẹ́wọ́gbà. Púpọ̀ nínú yín sì máa lálàá, tálá náà sì máa jẹ́ àlá tí ó ń tọ́ka ìrìn àjò tuntun tí ẹ fẹ́ rìn nípa ìgbésí ayé yín, ọ̀nà tẹ́ fẹ́ gbà rìn. Àwọn kùdìẹ̀kudiẹ tó lè wà ń bẹ ó ṣeéṣe kí àlá náà máa tọ́ka àwọn nǹkan wọ̀nyẹn lọ́jọ́ tí tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́. Ọjọ́ tó ṣe pé ó dára kẹ́ fi ní ìrẹ̀lẹ̀, ó dára kẹ́ fàyè gba mood swing rárá, kò dára kẹ́ wà níbi tó pariwo púpọ̀. Ẹ rí dájú pé ẹ wà ní ìmọ́tótó, ẹ sì wà mímọ́, ẹ parọ́, ẹ ṣèké, ẹ wà láàbí sọ́mọlàkejì. Kọjọ́ tòní lè lọ dáadáa. Àǹfààní wà fún yín lọ́jọ́ tòní láti jókòó láti meditate, kẹ́sì affirmate lásìkò tẹ́ meditate yẹn lọ́wọ́ pé Ọlọ́run ṣàánú fún mi, nǹkan yìí ó ti di tèmi, owó yóò ti di tèmi, mọ́tò yóò ti di tèmi, ilé yóò ti di tèmi, ọmọ yóò ti di tèmi. Kí ẹ béèrè ó ṣeéṣe káwọn kan rẹ̀ kó wá sí ìmúṣẹ. Pàápàá lásìkò prayer time yín lọ́jọ́ tòní tí màá sọ láìpẹ́ yìí. Lime green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9:20 láàárọ̀ sí aago 11:05 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 4:20 ní ìdájí sí aago 5:20 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Àpá south dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣeéṣe kẹ́ opportunity náà láti bẹ̀. Lè rárá yín ají pépé dáadáa lọ́jọ́ tòní. Wọ́n àwọn kan tó dàbí immune system yín ó lè dàbí ìgbà pé wíìkì bákan lọ́jọ́ tòní. Tá fẹ́ máa dàbí ìgbà pé àbí kẹ́ sùn àbí kẹ́ kọ́ tí ẹ relax lọ́jọ́ tòní bí ìgbà pé energy yín máa fẹ́ lò díẹ̀ bákan. Ṣùgbọ́n rí dájú pé ẹ sùn dáadáa lọ́jọ́ tòní kẹ́ sì jìnnà sí àwọn kan tó lè bí àìsàn fún yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fi ń Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé ẹ̀yin àti àwọn tó rọ̀gbà yín ká ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa. Ó ṣeéṣe kí ẹ pàdé ọ̀rẹ́ tuntun lásìkò yìí, ṣùgbọ́n ọ̀rẹ́ tẹ́ bá pàdé yẹn ẹ rí dájú pé ẹ finú tán wọn. Kọ́sítọ́mà tuntun lè wá lásìkò yìí. Kọ́sítọ́mà tuntun tó bá wá sínú ayé yẹn náà ẹ rí dájú pé ẹ finú tán wọn jù, ẹ gbára lé wọn jù, kẹrí wọn lè rí pé ẹni tó ṣe pé ó máa wá tí ò ní pẹ́ tí wọ́n máa tún fi lọ. Ẹ má rí wọn lè rí pé ẹni yìí permanent bestie mi ló máa jẹ́. Tẹ́ bá kọ́kọ́ pàdé ẹ máa nífẹ̀ẹ́ ara yín gidi gan, á dàbí ìgbà pé ọ̀rẹ́ mi yìí, ọ̀rẹ́ mi títí láéláé ló máa jẹ́, tó sì jẹ́ pé kò rí bẹ́ẹ̀ o. Àárín méjì ó máa padà fẹ́ dáwọ́ rú kẹ́ kíyèsára púpọ̀. Àwọn nǹkan tó jọmọ́ secret yẹn má fún ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Ó tilẹ̀ jẹ́ pé máa ní connection dáadáa lọ́jọ́ tòní. Social life yín máa boost jáde. Ẹ máa bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn náà fẹ́ bá yín ṣe dáadáa lọ́jọ́ tòní. Àwọn ìrànwọ́ sì lè wáyé látọ̀dọ̀ ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Ṣùgbọ́n téèyàn tuntun bá wọnú ayé yín lọ́jọ́ tòní, ẹ welcome wọn, ṣùgbọ́n kẹ́ni nígbàgbọ́ pé ìbáṣepọ̀ yín yẹn ò lè má last dáadáa tó. Ìní ò dára rárá fún ọ̀pọ̀lọpọ̀ yín láti fi bẹ̀rẹ̀ relationship tuntun rárá, kò dára tó. Ẹ rí dájú pé ẹ fàsìkò yìí ẹ fi wá connection, ẹ fi network, ẹ fi bá àwọn èèyàn ṣe, ẹ fi polówó ọjà yín dáadáa, ẹ fi rí dájú pé ẹ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tó bá ṣe pé ẹ mọ̀ pé lè ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ rí ìrànlọ́wọ́ náà láti ibẹ̀ lọ́jọ́ tòní. Ìkọ́kí nǹkan tẹ́ bá wá ń ṣe ẹ rí dájú pé ẹ wà well focus lé lórí, kẹ́sì wà determine lé lórí. Nǹkan náà padà béèrè fún yín. Iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á wọnú ara dáadáa. Ó ṣeéṣe kí ẹ ní nǹkan tuntun tẹ́ fẹ́ ṣe, bóyá nínú ẹgbẹ́ tí ẹ wà ní tó máa jẹ́ pé self sacrifice lẹ fẹ́ ṣe ní àsìkò náà, tàbí kó jẹ́ pé nínú ilé tẹ̀ ń gbé, tàbí kó jẹ́ pé láyìíká àdúgbò yín ó ṣeéṣe kẹ́ láwọn kankan tí ẹ fẹ́ ṣe àbí nǹkan tẹ́ máa dá sí lọ́jọ́ tòní tó ṣe pé á jẹ́ kí ibẹ̀ kó tún wà more peaceful lọ́jọ́ tòní. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára púpọ̀ jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago mọ́kànlá kù ìṣẹ́jú márùn-ún ní àárọ̀ sí aago kan kọjá ìṣẹ́jú márùn-ún ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá south west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣe kẹrẹ́rẹ́ láti bẹ̀ ìrara yín wájú pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n àwọn kan bíi bóyá bíi orúnkún àbí ìgúnpá kò fẹ́ máa ròyìn ṣíṣe kí lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí kòkòrò inú ẹ̀jẹ̀ lè fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Bákan náà sì rí òtútù lè fẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tàbí jẹ́dìjẹ́dì. Rí dájú pé expose ara yín sótútù ju bó ṣe yẹ lọ, kẹ́sì rí dájú pé àwọn oúnjẹ tẹ́ ń jẹ àti nǹkan tẹ́ ń mu kò ń ṣe tó máa ní gáàsì rẹ̀mẹ̀ tàbí tó tútù ju bó ṣe yẹ lọ, kẹ́ kíyèsára. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ ìyọjọ́ rere ló jẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ó ṣeéṣe kí contract tuntun wọlé fún contractor, kí customer tuntun gbaṣọ wá fún tailor, tó ṣe pé iṣẹ́ tọ́pọ̀lọpọ̀ yín bá ń ṣe ó ṣeéṣe kí ẹ ráwọn nǹkan tuntun lọ́jọ́ tòní. Táwọn kan tuntun sì máa jẹ́ nǹkan tó ṣe pé á wú yín lórí dáadáa pé Ọlọ́run tiẹ̀ ṣe iṣẹ́ tuntun wọlé látijọ́ mẹ́ta. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ focus lórí iṣẹ́ yín ju nǹkan kí nǹkan lọ. Ọ̀rọ̀ iṣẹ́ yín ni kó mú lọ́kàn yín ju nǹkan kí nǹkan lọ. Ẹ má ráyè nǹkan kan rárá jọ̀wọ́ iṣẹ́ yín lọ. Ẹ múra dáadáa tẹ́ bá ń lọ bí iṣẹ́ lè ní kí ẹ dùn gé lójú. Ẹ rí dájú pé gbogbo nǹkan yín pátá lẹ gé sẹ́ẹ̀tì dáadáa tó wà well detailed dáadáa, tó sì jẹ́ pé tẹ́ bá focus lórí iṣẹ́ yín lásìkò yìí ó ṣeéṣe kí ẹ ráwọn àtúnṣe kan ṣe tó ṣe pé àwọn láì fún yín lọ́wọ́. Àwọn kankan lè sọ sí yín lọ́kàn bí ìgbà pé bóyá ṣe nǹkan tuntun yìí báyìí gbígbésẹ̀ báyìí. Ẹ rí dájú pé ẹ gbọ́ sí nǹkan náà lẹ́nu. Nǹkan náà máa jẹ́ kó iṣẹ́ yín tún dàgbàsókè sí dáadáa ní àìpẹ́ ọjọ́ yìí. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, tíṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ, tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kọjá ìṣẹ́jú márùn-ún ní ọ̀sán sí aago 3 kọjá ogún ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò èyí tó dára púpọ̀ jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Àpá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣeéṣe kí opportunity náà ti bẹ̀ wá. Ìrara yín wájú pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n oríkèéríkèé ara ríro lè fẹ́ máa wáyé lọ́jọ́ tòní díẹ̀ fọ́pọ̀lọpọ̀ yín. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ara yíjáde náà kò fẹ́ máa wáyé fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára kí ẹ ṣe exercise lọ́jọ́ tòní, eléyìí lè ràn yín lọ́wọ́. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àǹfààní jẹ dáadáa. Ẹ̀yin gangan ni ẹ̀ ń jẹ ìgbádùn ọjọ́ tòní lọ́wọ́lọ́wọ́. Ohun tẹ́ bá ń ṣe pátápátá báyìí àwọn èèyàn á gbà tiẹ̀. Àwọn èèyàn máa like nǹkan tẹ́ ń ṣe dáadáa, ọkàn wọn máa fà sọ́dọ̀ yín bí ìgbà pé lágbájá ló wọ̀ tiẹ̀. Lágbájá mo lè gbé mọ́tò mi fún kó bá ń tún ṣe. Lágbájá ló lè bá mi kọ́ ọmọ yín ní nǹkan tí mo fẹ́ kọ́ yìí. Lágbájá ló brilliant jù, lágbájá ló dáa jù. Ọkàn àwọn èèyàn máa wà lọ́dọ̀ yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ utilize ìwé eléyìí tó fẹ́ wáyé lọ́jọ́ tòní lọ́nà tó máa gbà mú kí ire wọlé fún yín dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́, tó tún ṣe pé púpọ̀ nínú yín ọ̀rọ̀ bí nǹkan bíi travel tuntun lè wáyé fún yín lọ́jọ́ tòní. Travel opportunity tuntun lè wáyé. Èèyàn láti ìlú òkèèrè lè connect pẹ̀lú yín tó ṣe pé wọ́n máa fún yín ní nǹkan tó ṣe pé amúnú yín dùn, á máa yọ yín kún dáadáa lọ́jọ́ tòní. Ó lè jẹ́ bí ẹ̀bùn, ó lè jẹ́ bí owó, ó lè jẹ́ àǹfààní káǹfààní látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ọjọ́ ìtura jọjọ tó ṣe pé ẹ máa tún dàgbà sí nínú ọgbọ́n, ẹ máa tún dàgbà sí nínú ìmọ̀, ẹ máa tún dàgbà sí nínú òye, tí nǹkan yín máa bẹ̀rẹ̀ sí búrẹ́kẹ́ dáadáa, ọjà yín máa bẹ̀rẹ̀ sí yá dáadáa, tíṣẹ́ yín máa bẹ̀rẹ̀ sí expand dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́, gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, ìbáṣepọ̀ yín àti àwọn ọmọ yín náà á dùn alárinrin lọ́jọ́ tòní. Ire owó náà máa wọlé fún yín lọ́jọ́ tòní. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ogún ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 7 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣe opportunity ti bẹ̀ náà wáyé. Lè rárá yín wájú pépé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ wá kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ ìbàràdì ríro tàbí ọwọ́ ẹ̀yìn ríro lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ rí dájú pé ẹ jìnnà sí pé ẹ̀ ń dúró sí ààyè kan ju bó ṣe yẹ lọ, àbí ẹ̀ ń dúró pẹ́ ju bó ṣe yẹ lọ, àbí ẹ̀ ń jókòó pẹ́ ju bó ṣe yẹ lọ. Kẹ́ kíyèsára. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ìyọjọ́ rere ló jẹ́, ọjọ́ ọdún, ọjọ́ oyin, ọjọ́ ọdún, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ìfà tuntun lè wọlé fún yín o, oore tuntun lè kanlẹ̀kùn yín láì tiẹ̀ jẹ́ pé ṣiṣẹ́ fún rárá. Àwọn nǹkan tẹ́ máa enjoy ìdí wáyé lọ́jọ́ tòní o, ṣùgbọ́n ṣáájú ìgbà yìí ó ṣeéṣe lọ́jọ́ tòní kẹ́ fi bí ìgbà pé kẹ́ bánú tọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín ó dára kí ẹ ronú nípa past yín lọ́jọ́ tòní, kí ẹ fi àwọn nǹkan tó kọ́ yín bí àwọn ẹ̀kọ́ tó kọ́ yín, kẹ́ fi iṣẹ́ lórí present yín, kẹ́ sì rí dájú pé ẹ ṣèpù bí ọjọ́ ọ̀la yín tún ṣe fẹ́ dára sí. Introspect kẹ́ jókòó lẹ́yìn nìkan kẹ́ rò lágò sẹ́yìn bí kí ni mo fẹ́ ṣe, ọ̀nà mo fẹ́ gbé gbà. Nǹkan tuntun kan máa jẹ́ ọlọ́jọ́ tòní tó sì jẹ́ pé nǹkan tuntun yẹn tẹ́ bá mú lò ó máa ran life yín lọ́wọ́ dáadáa. Á jẹ́ kí ìgbésí ayé yín tún rọrùn dáadáa lọ́jọ́ tòní. Ẹ take full responsibility lórí life yín lọ́jọ́ tòní, kẹ́ sì bẹ̀ ṣiṣẹ́ àwọn àtúnṣe tó bá yẹ nínú life yín kí life yín lè dára
ọkàn sì lè balẹ̀. Bá ṣe pé yín àtàwọn àna á wọnú ara dáadáa, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn lárinrin, omi tuntun á wọ ẹja tuntun á kó wọnú ẹ̀, á dàbí ìgbà pé wọ́n tún da yín lọ́rùn sí dáadáa lọ́jọ́ tòní ni. Ọjọ́ ìyàwó á lọ dáadáa, ọkàn kò wà dára rárá kẹfẹ́ ní partner pẹ̀lú èèyàn, àbí kẹfẹ́ nílé ẹ̀ ń bẹ̀rẹ̀ àjọ, àbí ẹ̀ ń fẹ́ ní kówó lórí nǹkan tuntun kan, kò dára rárá kí ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní o. Ẹ wulẹ̀ sún gbogbo eléyìí títí di bí nǹkan bíi July 25, 24 nínú oṣù táwa náà yìí, kẹ́ kíyèsára dáadáa, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn lárinrin, ire owó á wọlé fún yín lénìí. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6:15 ní ìrọ̀lẹ́ sí aago 7:14 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 1:10 lóru gànjọ́ sí aago 2:10 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Nọ́ọ̀tì dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, lè rárá yá wájú pépé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí àwọn nǹkan tó jọ mọ́ ìjẹ́dì kó fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tẹ́bà kí ìṣọ̀rọ̀ pàápàá yín tó ṣe pé fi bẹ́ẹ̀ kọbi ara sílẹ̀ rárá yín tẹ́lẹ̀. Ó ṣe ṣe kí ìwẹ̀ yín fẹ́ lè bákan tàbí kí nǹkan bí jẹ̀dí kó fẹ́ wáyé. Bẹ́ẹ̀ sì ni ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ìbálòpọ̀ pẹ̀lú èèyàn tó ṣe pé ẹ mọ̀ bí èèyàn àjòjì, kẹ́ kíyèsára púpọ̀. Ọ̀tá yín má lọ kó àrùn burúkú lára èèyàn lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ rere lọ́jọ́ yìí jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pààrin èèyàn àti olólùfẹ́ yín á gún régé. Púpọ̀ nínú yẹn máa pàdé olólùfẹ́ tuntun lọ́jọ́ tòní, tó ṣe pé máa kọ̀ déédéé gbà tí wọn àwọn náà déédéé gbà tí yín lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kẹ́ kíyèsára, ìbáṣepọ̀ yẹn ó lè má last rárá, ó lè má débi kankan tí ẹ máa fi jọ jẹ breakfast. Kẹ́ kíyèsára púpọ̀ púpọ̀. Bí èèyàn bá wọnú ayé yín lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ farabalẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó kó wọlé. Ẹ rí dájú pé ẹ nọsẹ̀ ọ̀tún wọnú yàrá náà kí ẹ kọ́kọ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣáájú kí ẹ tó wọlé pátápátá. Ìyẹn ni pé tí nǹkan burúkú bá ń ṣẹlẹ̀ ńbẹ̀, á yára yín lára láti tètè gbé ẹsẹ̀ ọ̀tún yẹn padà síta. Ìmọ̀ tóhun dáadáa bá ń ṣẹlẹ̀ ńbẹ̀, á yá yín lára láti tètè gbé ẹsẹ̀ òsì padà wọlé. Ọjọ́ tòní ọjọ́ tó dára pọ̀ ló jẹ́ láti fi fọgbọ́n ṣe, láti fẹ̀lẹ̀ ṣe, tó sì ṣe é ṣe kí omi tuntun rú kẹjá tún kó wọnú ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín. Tẹ máa wá láìkì ara yín bí ìmú bí ìgbà pé kò ṣẹlẹ́gbẹ́ yín mọ́ ní àwùjọ ló máa rí. Ẹ máa nífẹ̀ẹ́ ara yín pọ̀ lọ́jọ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín. Ẹni tó ṣe pé tí ń jà látijọ́ mẹ́ta, ó ṣe ṣe kíjà yín parí tán pátápátá lọ́jọ́ tòní, kó má sí wàhálà, kó má sí ìdààmú mọ́ láàrin àti olólùfẹ́ yín. Ọjọ́ olólùfẹ́ ló jẹ́ láti fi ìfẹ́ bá gbogbo èèyàn ṣe. Olólùfẹ́ yín nìkan pákọ́ ni kẹ́ fìfẹ́ hàn sí. Ẹ fẹ́ hàn sọ́gà, ìfẹ́ hàn sí kọ́sítọ́mà yín. Èyí máa jẹ́ kọ́jọ́ tòní lọ dáadáa, kọ́jọ́ tòní tayọ dáadáa púpọ̀ fún yín. Àwọn nǹkan tuntun sì lè máa wọ̀nyí lọ́kàn láti ṣe fólólùfẹ́ yín lásìkò yìí. Ó dára kí ẹ ṣe fún wọn, kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ̀yin tẹ́ jẹ́ single, ẹ má fẹ́ ní wẹ́kọ̀mù olólùfẹ́ tuntun dàbí alára, kò fi bẹ́ẹ̀ dára tó. Ẹni tẹ́ bá sì pàdé, ẹ rí dájú pé ṣèwádìí lé lórí ṣáájú kí ẹ tó tẹ̀síwájú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára púpọ̀ fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:14 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 4:15 ní òru gànjọ́ sí aago 5:15 ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, lè ra yín wájú pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ dájú pé ẹ mumi dáadáa torí bàrádì ríro tàbí kidney yín, kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má jẹ oúnjẹ tó ṣe pé chemical of preserve lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jẹ oúnjẹ tó wà fresh and healthy lọ́jọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. Ṣùgbọ́n ṣe ṣe kí àwọn task tuntun kó fẹ́ wọlé fún yín lọ́jọ́ tòní, tá fẹ́ keep yín busy gan lọ́jọ́ tòní. Má fẹ́ busy pẹ̀lú àwọn ọ̀nà tó lọ́jọ́ tòní, ó pàápàá lórí life yín. Ó dára kẹfẹ́ ní ronú jinlẹ̀ nípa life yín, ẹ fẹ́ ní introspect nípa ibi tẹ́ ti ń bọ̀ wá, ibi tẹ́ dé dúró àti ibi tẹ́ ń lọ, ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà. Tẹ́ máa fi yọ àwọn nǹkan tó dàbí kùdìẹ̀kùdìẹ̀ kúrò nínú ọ̀rọ̀ yín, àwọn ìwà tó dàbí gbà pé kò dára tẹ́ ń hù kẹ́wulẹ̀ pátì, kẹwàá bẹ́ẹ̀ sí wá àwọn ìwà tó dára lọ́jọ́ tòní. Ọjọ́ ìyọ́ tó ṣe pé ẹ gbọ́dọ̀ fàyè gba distraction rárá, torí distraction lè fẹ́ pọ̀ lórí ohunkóhun tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ wà well focused and dedicated lórí ohunkóhun tẹ́ bá ń ṣe. Ẹni á lọ bó ṣe kó lọ, tẹ́ máa rí tajé ṣe dáadáa, tẹ́ bá lè falẹ̀ mọ́ṣẹ́. Ẹ wá gbọ́dọ̀ kí méjì bọ̀ náà lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ sì gbọ́dọ̀ ní pé ẹ̀ ń fẹ́ ní lónìí àbí fọ́lá dọ́là lórí iṣẹ́. Ẹ má ṣe mẹ̀lẹ́ rárá lọ́jọ́ tòní. Ẹ bá yìí tẹpá mọ́ṣẹ́ báyìí lè ṣe máa ráǹfààní àtòrí gbámú. Iṣẹ́ báyìí ló gùn ṣẹ́yìn lọ́jọ́ tòní o. Kẹ́ múra síṣẹ́ ló dára, kẹ́ lè rí gbámú o. Púpọ̀ nínú yín náà sì rèé, bóyá ẹ̀yin tẹ́tí neglect health yín tẹ́lẹ̀, ó ṣe ṣe kí àìlera tó ti ń ṣe yín tẹ́lẹ̀ kò tún fẹ́ wú nǹkan tuntun jáde nínú ara yín, tó ṣe pé ẹ máa fẹ́ náwó sí lọ́jọ́ tòní. Ẹ dájú pé ẹ ṣètọ́jú ara yín, pàápàá tẹ́ bá kẹ́fìn àìlera kékeré lọ́jọ́ tòní kó má bàa dé ńlá. Iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire wá wọlé fún yín lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9:05 ní àṣálẹ́ sí aago 11:10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 3:20 ní òru gànjọ́ sí aago 4:20 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Àpá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, lè ra yín wájú pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n àwọn nǹkan tó jọmọ́ nínú ó ṣe ṣe kó fẹ́ máa ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ kọbi ara sí dáadáa, kẹ́ sì ṣe oúnjẹ jẹ, kẹ́ má jẹ oúnjẹ tó ṣe pé ó máa fẹ́ ti yín nínú lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá.
ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bo olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.